owó dùn ún ní kí n má parọ́ bàbá má fowó gbẹ̀yìn lọ́rọ̀ mi kí n rí tajé ṣe kí n rí mọ́ nílò gbà ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́. Ọkọ rẹ̀ màmá ló rán mi wá bí o ó pé ń bóun kó lólùfẹ́ òun ọba tó yìn ní Sàràtù ọlọ́jọ́ ìbí ó kó lólùfẹ́ o ìdùnnú ayé mi ni ọlọ́jọ́ ìbí. Màdúrún mádé màdúrún mo tún pẹ̀dẹ̀ jẹ́ ọlọ́jọ́ bí kò pẹ́ láyé kò sì rírì ọmọ jẹ́ o ẹ̀mí á ṣe olólùfẹ́. Ó dùn ní Sàràtù àárín ọba tó yìnrè mú ìbá lórí àwọn bàbá rẹ̀ owó dùn ní Sàràtù ní ọba tó yìnrè olúwa ọba tó yìn ní tòótọ́ ká má parọ́ ọba kọ́ńdé ọba ṣẹ̀dá ọ̀run ọba ló dá ọ sí ìdíwọ̀ yìí màmá tèmi lolúwa o lónìí lọ́jọ́ kiri àṣeyí sámọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe ọkọ̀ ló rán mi wá sí. Adésínà Akínbánjọ ló ní wá kó lólùfẹ́ òun ó pa kéré àgbà yẹn dákú báńkì yàwó yóò olólùfẹ́ mi Sàràtù mi ni ó pé yín fẹ́ràn ẹnu ó fi ṣẹlẹ̀ irun fẹ́ràn rí ó fi ṣẹlẹ̀ o òdòdó mi ó pé wọ́n nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan ẹkùnrẹ́ lẹ́ẹ̀lábàápẹ́ wàrà èmi rẹ̀ Ìjẹ̀bú ní ṣèlú àwọn bàbá rẹ̀ màdùn mádéjẹ̀bú ẹ̀yin ní màdùrún mọ́tò pẹ̀lú ìyẹ̀jẹ̀jẹ̀ kúnlẹ̀ ọmọ èrè ni wà ọmọ alágẹmọ mẹ́rìndínlógún alágẹmọ fi wá yọ̀wọ̀yọ̀ ọmọ dúdú rẹ̀ ò mọ̀ fẹ́ ṣe pupa tó máa ṣe ò máa máa sí nílé Ìjẹ̀bú lọ́mọ onígbò mọ̀démọ̀dé ó ń gbó máwọ̀ àjòjì tó bá wá gbòòrò á sì dẹni ẹbọra Ìjẹ̀bú òde ní ṣeré Sàràtù mi ni ọmọ òwe Jẹ̀bú owó ìjọ̀jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ìní wọ́n ní òwúlọ̀ òun lẹ́jẹ̀bú ọmọ èrè ni wà owó dùn ún ní o Sàràtù o ọba tó yẹn mọ̀ pé ó ti sọdún iná ká àtújọ péjú ṣe tẹ̀mí sí kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó ó ní mọ̀ sáré ọmọ ìwà tọkọ rẹ ọba ló sòyìn pọ̀ èso wọn ní ẹ̀yìn títí láéláé àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀lẹ́ máa ṣe òye. Wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ pọ́nlámì lẹ́kọ̀lẹ́ mi jẹ́ Ibrahim Idris tọrọ yẹn fẹ́ akẹ́rẹ́ àgbáyé àgbà tó gbá ní sẹ́wìn lọ́dọ̀ tí wọ́n kọ́ òpó lọ́rọ̀ ọmọ ìyá ọ̀la ọkọ rẹ̀ màmá ló rán mi wá bí o ó pé ń bóun kó lólùfẹ́ òun ọba tó yìn ní Sàràtù ọlọ́jọ́ ìbí ó kó lólùfẹ́ o ìdùnnú ayé mi ni ọlọ́jọ́ ìbí. Màdúrún mádé màdúrún mo tún pẹ̀dẹ̀ jẹ́ ọlọ́jọ́ bí kò pẹ́ láyé kò sì rírì ọmọ jẹ́ o ẹ̀mí á ṣe olólùfẹ́.